wo alájà kàfílà káwùlà dídùn dídùn ìsáni tìrẹ̀kẹ́ o ayé ẹ̀yìn ó máa dùn sí dídùn dídùn ìsáni tìrẹ̀kẹ́ ayé ẹ̀yìn ó máa dùn sí dídùn dídùn alájà kàfílà káwùlà mùlìmùmínát dídùn dídùn ìsáni tìrẹ̀kẹ́ o ayé ẹ̀yìn ó máa dùn sí dídùn dídùn ìsáni tìrẹ̀kẹ́ ayé ẹ̀yìn ó máa dùn sí dídùn dídùn ní tìrẹ̀kẹ́ ayé yóò máa dùn sí ọlá àpínlẹ̀ àlùkùránì ọlá abọ́lọ̀ ń ṣètò a máa rí bẹ́ẹ̀ 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 mo tún padà sọ́dọ̀ bàbá mi Alhaji Muhammadu Taofeek akéwùgbà gòdì ọmọ akéwùgbẹrú ẹ̀yin lẹ sọ fún wa o bàbá akéwùgbà gòdì ọmọ akéwùgbẹrú amẹ́rù amú fún gbogbo tíjẹ́ ìtìyàd mo fi gbogbo yí àwọn amẹ́rù tí wọ́n bá yín sísẹ́ mo fi wọ́n bẹ̀ yín bàbá wa lẹ́gbàjì Londo state lọ́hùn ánàkùnmùlọ́ amẹ́rù tèmi bàbá mi àgbà ọlọ́ọ̀lọ́mẹrú ẹ̀ Waliyullahi Kamil bàbá àgbà ọlọ́ọ̀lọ́mẹrú ẹ̀ ánàkùnmùlọ́ mo fi amẹ́rù Lagos state bẹ̀yìn amẹ́rù Ogun state mo fi wọ́n bẹ̀yìn amẹ́rù Ọ̀yọ́ state bàbá akéwùgbà gòdì mo fi wọ́n bẹ̀yìn gbogbo amẹ́rù lẹ́yìn mo fi bẹ̀yìn mo wọ́n bàbá wọn ní wàásí àgbà Sultan lè wá ẹ̀sìn gbogbo tí í jẹ́ ilẹ̀ Yorùbá Nàìjíríà káfàtà mo fi wọ́n bẹ̀yìn bàbá mi akéwùgbà gòdì ẹ̀yin lẹ sọ fẹ́ mi o inú tí àtà kà lọ́dọ̀ yín inú ẹ̀kọ́ tá ń kọ́ nù wá sí yín ẹni ọmọ kékeré kan ní lọ bàbá akéwùgbà gòdì ẹ jẹ́ bá mi sí àpúrógámù yìí ẹni ọmọ kékeré kan lọ ọwọ́ abá bàbá àgbàlagbà ó sùn lórí àga tí ẹ máa ń pè ní bọ́yá ló kù alẹ́ àga táwọn arúgbó máa ń sinmi sí ẹni ọmọdé yẹn wá rí bàbá yẹn ó ní wọ́n bàbá yìí máa kú kalẹ̀ bàbá tójú rẹ̀ jìn bíi kàǹgà mẹ́kà ẹ láwọn èèyàn fẹ́ mú ọmọ fẹ́ ni bàbá ní ẹmọ́nà ọ̀rọ̀ kù nínú ọmọ yìí tó fẹ́ sọ ọmọ náà ní bàbá ẹ ṣe bàbá ọmọ yẹn tún ní bàbá orí yìí ṣe wá pa báyìí tẹ wá parí tẹ dàbí aláàrù ẹ láwọn èèyàn fẹ́ ná ọmọ yìí bàbá ní ẹmọ́nà ọ̀rọ̀ tó kù nínú ẹ̀ tó fẹ́ sọ ọmọ yìí lọ́rọ̀ kú ẹyọ kan lóòótọ́ bàbá kí ló dé tí inú rí yín rí gbẹ̀ǹdù báyìí bàbá wa akéwùgbà good ọmọ akéwùgbẹrú ẹ ní àwọn èèyàn tó fẹ́ ná ọmọ yìí bàbá yẹn ní ẹ mọ̀ náà ẹ wá sọ fún ọmọ náà pé kí wọ́n bá yín gbàgà fún kó jókòó ọmọ náà wá jókòó bàbá ní ọkàrẹ̀ ìwọ ọmọ yìí olójú mi jìn ọmọ níbẹ̀ ni ojú yín jìn nù olórí mi pa ọmọ níbẹ̀ ni orí yín pa onínú mi rú gbẹ̀ndú ọmọ kékeré yẹn níbẹ̀ ni oníbàbá onínú yín rí gbẹ̀ndú bàbá ìwà ní tí àmẹ́tẹ̀ẹ̀ta òun jẹ́ ń kà fún ọ bàbá mi àgbà Sheikh Taofeek akéwùgbà gòdì ọmọ akéwùgbẹrú ẹ̀yin ni mò ń rán létí tí àìtẹ́ ẹ̀ka ẹ̀yin náà lẹ́kọ́ wa mo wá rán yín létí mo ń rán yín létí lórí gbogbo àwọn iṣu tó ṣẹ́kù àwọn kẹ̀kẹ́ wà tó bá tó ní ti ní kẹ́ jùlọ tipẹ́tipẹ́ tẹ́ẹ̀dẹ̀ tó máa jùlọ mọ́dún 1316 ìdí sí Al-Qur'ani ìdí kẹ́límà la ilaha illallah níbi ká kọ́ ọmọ ní kéwú ká ṣe wá sí ààyè tó lóun ti gbé dé bàbá bí ìbá jẹ́ gọ́vnọ̀ tọ́lọ̀ ń bá gbèrú ọlá tó gbé fún kò ní níyì nílùú ẹ̀ torí tí wọ́n máa sọ ní pé dúkìá wa lóko wọ́n ti gbàgbé pé gọ́vnọ̀ náà ní tọ́yàn látọ̀run. Assalamu alaikum. Hello. Ẹ jọ̀ọ́ mo ń ṣe live lọ́wọ́ ni. bàbá mi àgbà
Sheikh Alhaji Muhammadu Taofeek Akeugba Gold ọmọ Akeugberu ẹni bàbá àgbàlagbà wà nírí ọmọ orí mi olójú mi jìn ojú mi ọ̀sàdédé jìn gbogbo àwọn kí n rí nǹkan bínú tí ó bí mi nú tó yẹ kí n bínú kí n faraya àwọn èèyàn máa sọ kí bàbá ẹ mójú kú ń bẹ ẹ gbójú ń bẹ ẹ gbójú ń bẹ ó ní gbogbo nǹkan bínú bàbá yìí ní gbogbo nǹkan bínú lòun fojú kẹ tí wọn ní kó ń gbójú bẹ ní mójú ń jìn òun wá ń gbójú ń bẹ òun gbójú bẹ ní mójú ń jìn ọmọ lé ní ọmọ náà ní bàbá orí yín tó pánkọ sẹ́yìn ráàrú ni bàbá mi àgbà Akeugba Gold ọmọ Akeugberu gbogbo àwọn ọ̀rọ̀ tuntun sẹ́kù tí ètò òsì abala àti ìyàwó alájà kàfílà káwọn amúlẹ̀mọ́mìnà ẹgbẹ́jú bẹ̀ lillahi wa rasuli tẹ dórí ọ̀rọ̀ ẹ̀yìn àti Abba Saheed Shittu ẹgbẹ́jú bẹ̀ ẹgbẹ́ bàbá mi kọ́dé yìí tó bá kan Dr. Ahmad Al-Fulani Ọlánrewájú ẹgbẹ́jú bẹ̀ mo ṣe ń bá ẹ sọ ni mò ń bá Alhaji wa Sakirullah ọ̀kan lọ́mọ adébárẹ̀ náà sọ simple lẹ́jẹ́ fún Islam fàǹtùmírí àtúnlélẹ̀ Islam gíláàsì lẹ́jẹ́ fún ẹ̀sìn Islam ẹ̀dẹ̀ jẹ́ gíláàsì rẹ̀ fàǹtùmírí àtúnlélẹ̀ Islam gíláàsì ni ó dẹ̀ júwe bí gbogbo ẹni tí ọba wò ó ṣe rí bàbá yìí ní àwọn ọ̀rọ̀ tó lé ọ̀rọ̀ tí máa dorí èèyàn kodò tí máa yọ omi lójú èèyàn ni wọ́n ń pẹ́ kó gbójú ń bẹ̀ tó mójú ń jìn ó ní ẹni ọlẹ́lẹ́kejì ìwọ ọmọ mi ọmọ kékeré ọmọ dáadáa torí ẹ̀ pé bẹ́ẹ̀ mi náà ṣe ń jí ọmọ fún bàbá wa Akeugba Gold anna asigaru mi títì bàbá ní orí tó pa yìí tọrọ ńlá bá ti ṣẹlẹ̀ wọ́n ní bàbá ẹ forí tì bàbá yìí lòun wá ń forí tì òun wá ń forí tì pé ẹ má bínú ẹ forí tì àgbà ní ó ní lójókòrí wọn pa bàbá mi Alhaji Muhammadu Taofeek Akeugba Gold ọmọ Akeugberu ẹ forí tì àwáyé àwa kọ̀tàn ni gbogbo tá à ń ṣe lónìí tá à ń sọ lónìí yóò dìtọ̀ nílọ́gbà àwọn ọ̀rọ̀ kan tó tóbi tó yẹ kí bàbá Akeugba Gold yóò bínú wọ́n dẹ̀ forí tì wọ́n dẹ̀ gbójú ń bẹ̀ bàbá mi àgbà fàáǹtù jábàlù làkàyè òkèèrè ní mo fẹ́ kẹ́ forí tì ẹ̀kú ọbẹ̀ látọ̀rí tí alájà wa kàfílà kánà múlẹ̀mọ́mìnà tí wọ́n jáde tọrọ àpò àtàwọn ọ̀rọ̀ mi tẹ́ dúdú ìtẹ̀yìn àtàbà Saheed Shittu even mo tún sọ pé tá a bá rẹ̀ tó kẹ ẹ̀yìn àti Dr. Ahmad Al-Fulani Ọlánrewájú bàbá kú bẹ̀ ọba tó ní ti pàtàkì yìí bàbá mi àgbà Akeugba Gold owó olúwa ló ṣèyí lákàndá ọba dákun mọ́ báyé yín jẹ́ owó olúwa ló ṣèyí lákàndá o ọba dákun kó mọ́ báyé yín jẹ́ owó olúwa ló ṣèyí lákàndá Akeugba Gold ọmọ Akeugberu owó olúwa ló ṣèyí lákàndá o ọba dákun mọ́ báyé yín jẹ́ akẹ́dọ́ lónìí inú ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ wa ní pé gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n lóko tí wọ́n ṣẹ́kù ni wọ́n rí àrígbọ́ wọ́n dẹ̀ rí wọ̀sí wọ́n dẹ̀ rí ìdọ̀tí. afárá àdẹ́wò afárá àdọ̀tí ńlá gùn débi progress bẹ́ẹ̀ bá máa ní ipò níwájú Ọlọ́run ó máa rí dọ̀tí mọ́dún bàbá Akeugba mọ́dún tẹ́ ẹ ti rí dọ̀tí bọ̀ ni tọ́lọ̀ ń dẹ̀ nítorí ẹ̀ ti promote yín ní gbogbo ọ̀nà ó ń promote yín ní ìmọ̀ ó ń promote yín ní fẹ̀tà láàrin ara ayé ó ń promote yín lásìkí ó ń promote yín ní ọlá ó ń promote yín fún iyì ó ń promote
promote yín fún ìdùnnú lórí dúkìá. Bàbá yìí ní ọ̀rọ̀ ni mo ń forí tì torí fi pa. Ọmọ ní bàbá ọdẹlẹ kejì ó ní kú kẹta. Inú yín tó wá rí gbẹ̀ndu bí oyún ọlọ́dún mẹ́ta ń kọ́. Bàbá mi àgbà Akéwùgbà Gold, ọmọ Akéwùgbẹ̀rú. Bàbá yìí ní ọ̀kárí ọmọ mi, inú tó rí tó wù ú. Àwọn ọ̀rọ̀ ńlá tó bá ṣẹlẹ̀, bẹ́yẹn bá ṣẹ̀ mí, téèyàn fitimẹ́sì mi, tí ẹ provoke mi, tí n bá ní mo fẹ́ bínú wọn ní bàbá ẹ gbé mi, ará òkè odò sẹ̀ wọ́n ní ń gbé mi, ará àṣàlẹ̀ odò sẹ̀ wọ́n ní ń gbé mi, àbúrò sẹ̀ wọ́n ní ń gbé mi, ọmọ sẹ̀ wọ́n ní ń gbé mi, baálé ilé sẹ̀ wọ́n ní ń gbé mi, gbogbo èèyàn ní sẹ̀mí tí ẹ ní ń gbé mi. Bàbá yẹn ní gbogbo tó tóbi ló ń gbé mi, ló ń gbé mi, ló ń gbé mi, ló ń gbé mi nínú fi ń wú. Bàbá mi àgbà Sheikh Alhaji Muhammad Taofeek Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú ẹgbẹ́ mi ẹ jẹ́ kí láti jẹta wá láti fi pariwo Islam ní ti dáadáa, ẹ jẹ́ tún fi pariwo Islam pé báwọn àrífín àti nǹkan ìbínú ṣe ṣẹlẹ̀ pẹ̀lú bàbá Sheikh Taofeek Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú tó nítorí tọ́lọ́ ìtàrí bàbá yìí sì gbé gbogbo ẹ̀mí ẹ̀sìn Islam dẹ̀ nísìmí. Ẹ̀sìn Islam dẹ̀ nísìmí. Bàbá mi àgbà Sheikh Taofeek Akéwùgbà Gold àti hùn nídìí Islam yìí o ní ojú ọ̀nà alálàáfà yìí kéré. Wàláhì kéré. Ọba tó ní yín kò kéré yín lọ́jọ́ orí. Kéré nípò, kéré lásìkí, kéré ní ọlá, kéré láṣẹ, kéré ní ìmọ̀yàn. Láìsítò àǹtùn ẹ̀yin kọ́ Ọlọ́run ni. Ọba tó wá tóbi yín ní gbogbo ọ̀nà. Bá mi àgbà kí lẹ mọ̀ tẹ́ ẹsẹ̀ tí fi ń tóbi yín. Ọba náà ni mo tún fẹ́ kẹ́ ẹ wò lórí gbogbo tí ń generate on behalf of Islam. Torí ọ̀rọ̀ yìí ó dorí àgbàkodò. Kódà bí ẹ bá fẹ́ sọ̀rọ̀ ń gbà mí ẹ̀rù àti sọ̀rọ̀ ọmọ bàyẹ̀ pé ṣé wọn ní rò pé àbí lámọ́ní ni mò ń bá wí nígbà táwa yóò sì lólùdì kankan. Bàbá mi àgbà Sheikh Alhaji Muhammad Taofeek Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú. Ọlọ́run má fi ìbànújẹ́ kún àmín. Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú. Ọlọ́run má fi ìbànújẹ́ kún. Àrídùnnú ẹ̀yin látòkè dókè má fi ìbànújẹ́ kún àmín. Má fi ìbànújẹ́ kún àmín. Má fi ìbànújẹ́ kún. Haji Taofeek Akéwùgbà Gold, Akéwùgbà Gold, Akéwùgbẹ̀rú. Àrídùnnú ẹ̀yin látòkè délẹ̀ má fi ìbànújẹ́ kún àmín. Lọ́lá Bùwájì bàbá Lágbájì má fi ìbànújẹ́ kún àmín. Lọ́lá Lákàndé Haji Sàlámì má fi ìbànújẹ́ kún àmín. Lọ́lá àràrọ̀ mi Ṣehu Ṣùbẹ́rù má fi ìbànújẹ́ kún àmín. Lọ́lá Fámi Àdìsá Ràmọ́nì má fi ìbànújẹ́ kún àmín. Láàólà lànà wàlákùwátà má fi ìbànújẹ́ kún àmín. Láàólà lànà wàlákùwátà má fi ìbànújẹ́ kún. Bàbá wa ojú òní tì í àwọn èèyàn fẹ́ pè wọlé nọ́mbà tẹ́ ẹ lè pèrè ẹ jẹ́ kí n táàpù nọ́mbà tẹ́ ẹ lè pè wá ẹ lè pè wọlé. Mo ń bọ̀.
ẹ fún mi ìṣẹ́jú kan mo fẹ́ táàpù ní bàtà ilé pè ní o. Alhaji wa Zakirulai ọ̀kan lọ́mọ Adébáre kòwé mo ṣe ń bá bàbá wa Alhaji Taofik Amirul Am mo ṣe ń bá wọn sọ̀rọ̀ ni mo ń bẹ́yìn náà sọ̀rọ̀ ọkùnrin ọlọ́run ọ̀kan lọ́mọ àjànàkú gba búragàdà mọ ọkùnrin ogun ẹran tí ó mẹ́rin so tí ì jẹ kòwé mo ń bẹ́yìn náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo ń bá Alhaji wa Saheed Shittu ẹjọ́ bá mi sí à prógámù yìí àbá Saheed Shittu ọlọ́run bá mi dúró tì yín àbúrò ní sẹ́yìn ètò tí lọ ọlọ́run bá ní fòpin sí ẹjọ́ ẹjẹ́ àṣẹ tuntun nọ́mbà táwọn yìí ẹ̀fọ́ yẹn lè pè ní WhatsApp ẹ̀ 07083928778 ẹ lè pè ní direct ẹ lè pè ní WhatsApp 07083928778. Oyèláyọ̀ Ọpẹ́yẹmí ọlọ́lọ́rọ̀ kan àbúrò ní sẹ́yìn àbáwá Muhammad Saheed Shittu ẹjọ́ torí tọ́lọ́hún ẹjẹ́ ajẹ́kọ̀ọ́gùn omi ọlọ́run ní dẹ́dà musẹ́nì kankan ìbádà àwọn akọ́lọ́jọ́ kọ́ tẹ́wọ́ gbà á à ń kírun à ń gbàwẹ̀ à ń yọ sàkọ́ níbi tọ́lọ́hún tóbi dé bọ́lọ̀ ń gbà lọ́wọ́ àbí ọgbà àmọ́ ni wọ́n fi pàṣẹ fún ànàfílà nàfílà ẹni inú ẹni ní ká ní àfúwù láàrin ara wa wà inú ẹni iṣẹ́ olóore ni o wàlí káàsìmí nàlẹ́ gẹ̀ẹ́sà wàlí àfin àní nẹ́ẹ̀sì wallahu yuhibbul muhsinin. Sálẹ̀ sáà ti pè mí ní kò ríngì o. Ọyá pè mí rí o. Salamu alaikum. Wa alaikum salam tó lọ́kàn gbogbo ayé ní gbọ́ yín. Náà. Àmín àmín àmín. Àmín yàrá àmín yàrá. Àmín àmín. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni ọ̀rọ̀ mú ìdí ni. Náà.